ẹ̀ṣọ́ kí ló wá yẹ ọ́ bí òṣòrin ọpẹ́ nítorí ọjọ́ kejì gbogbo oṣù keje lọ́jọ́ bí rẹ̀ tolúwa lọ́pẹ́ mo yin olúwa Emmanuela ọmọ oyè lámì lọ́tún là á bọ́jọ́ òní dàwátì láṣẹ Ìdùmarè tolúwa lọ́pẹ́ mo yin olúwa ọmọ oyè lámì Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìílẹ̀ dógún yẹn bí lólú ọmọ alérí ikú sọ́ba àjàwẹ̀yìn ló múlẹ̀ ẹ̀ṣọ́ wù mí ogun ojoojúmọ́ ló múlẹ̀ ìgbọ́n sú mi lọ ọmọ ogun lọ́sàn-án ọmọ ọ̀rọ̀ lóru Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbà tí yá àrùn ọ̀tẹ̀ ọmọ oyè lámì Ìkòyí ẹ̀ṣọ́ ìran bàbá yín ò fẹ̀yìn gbọ́ fàrí iwájú bàbá yín fi gbọ́ta níjọ́ tó ní Ìkòyí kú wọ́n gbẹ́lẹ̀ kan ikoto àní níjọ́ tí Oníkòyí kú mo ní wọ́n gbẹ́lẹ̀ kan ikoto Oníkòyí nínú òní sunbẹ̀ ń tèmi o ìran bàbá yín ní rẹ́rìn pàdé ikú bẹ́ẹ̀ ni bàbá yín tó ń lérí ikú sọ́ba ogun ló bá bàbá yín nínú gbólódolú igbó ogun ló bá bàbá yín lọ́dọ̀ ó dèrò ọ̀dàn èyí tó bá bàbá yín ní gbàgede bàbá yín dolú pápá dolú ẹ̀ṣọ̀ṣọ̀ ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àgbọ̀n yàn orígun méje ni wọ́n gbà sígun Oníkòyí ilé méjèèje ni mo mọ̀ alápánsánpá ogun ní lọ ọlọ́bẹ̀ ẹ̀sìn lò ogun ní lọ onípìnìpínní ogun ní lọ tálákóbá síwájú oníbà tẹ̀lé oníkùmà láàrin alákànpọ̀ ní kẹ́yìn ogun Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n tí ò kú sá àádọ́jọ lẹ̀ṣọ́ nílé igbọ́n ogun ló pa wọ́n títí tí wọ́n fi kù àádọ́ta ẹ̀rìndẹ́sùnlé ẹ̀rìndẹ́sùnta a ọ̀rẹ́ yọ méjì tó kù mọ́ Ìkòyí kì í fẹ̀yìn gbọ́fà gbangba wájú ni bàbá yín fi gbọ́ta obìnrin Ìkòyí wọn kì í pàgbọ́n ní Ìkòyí ilé tí wọ́n bá pàgbọ́n ní Ìkòyí ilé etí ogun ni wọ́n rán bàbá yín ọmọ Oníkòyí ò gbọ́dọ̀ jò kété àtúnbó ni bàbá yín fi wọ́n ṣe Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ apọ̀ fún yọ̀yọ̀ dágbà ọ̀fà alẹ̀ mo yin olúwa tolúwa lọ́pẹ́ Emmanuela ọmọ oyè lámì wàá pẹ́ láyé wàá dàgbàjà àwọn baba ńlá rẹ lọ aṣẹ́ni lórí òrírí ọmú wàá rògbò rẹ lò láṣẹ Ìdùmarè. ilé ẹ̀ṣẹ̀ pé ọmọ ọlọ́jọ́